ṣe o arábìnrin kan mà ló pàdé ọlọ́jọ́ rẹ̀ látàrí wípé ó sọ̀rọ̀ òdì sí ẹ̀sìn Islam. Obìnrin onílé oúnjẹ kan ti pàdé ikú òjijì ní ìpínlẹ̀ Niger. Wọ́n dáná sun nítorí wọ́n ló sọ̀rọ̀ òdì sí ẹ̀sìn Islam àti Ànábì Muhammad. Lọ́jọ́ àbámẹ́ta 30 oṣù kẹjọ ọdún 2025 ní ìṣẹ̀lẹ̀ náà wáyé nílùú Kasuwangarba ìjọba ìbílẹ̀ Mariga ní ìpínlẹ̀ Niger. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, oníbàárà ọkùnrin kan ló ń bá ìyá olóúnjẹ náà ṣẹ̀fẹ̀ tó ní òun yóò fẹ́ tó sì fi ọ̀rọ̀ Ànábì gbé fífẹ́ náà lẹ́sẹ̀. Èyí ni ìròyìn sọ pé ìyá olóúnjẹ náà fèsì sí, tí àwọn tó wà níbẹ̀ sì sọ pé ọ̀rọ̀ rẹ̀ tàbùkù bá ẹ̀sìn Islam o. Gẹ́gẹ́ bí àwọn tí ìṣẹ̀lẹ̀ náà sojú wọn ni àwọn tí ọ̀rọ̀ obìnrin náà bí nínú kọ́kọ́ mú lọ sí ilé olórí agbègbè Kasuwangarba, ẹni tó fà lé àwọn agbófinró lọ́wọ́ fún ìwádìí, ṣùgbọ́n àwọn eléhónú náà pọ̀ jù. Wọ́n gba ìyá olóúnjẹ náà lọ́wọ́ àwọn agbófinró, wọ́n sì sọ iná sí i lára. Nínú àtẹ̀jáde tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, alukoro ọlọ́pàá Niger Wàsíù Abíọ́dún sọ pé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí rẹ̀. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní nǹkan bíi aago 2 ọ̀sán ọjọ́ àbámẹ́ta ni ìṣẹ̀lẹ̀ yìí wáyé. Alukoro ṣàlàyé pé obìnrin náà torúkọ rẹ̀ ń jẹ́ Amayi ni wọ́n fi tó àwọn létí pé ó sọ àwọn ọ̀rọ̀ kan tó lòdì sí ẹ̀sìn Islam. Ọ̀rọ̀ náà ló bí àwọn ènìyàn kan lágbègbè Kasuwangarba nínú. Ó ṣeni láàánú pé ó di ìjà gbòòrò, wọ́n sì dáná sun obìnrin náà kí àwọn agbófinró tó dé. Ó ní bó tilẹ̀ jẹ́ pé àlàáfíà ti jọba lágbègbè náà, iléeṣẹ́ ọlọ́pàá kò rò ojú sí ìṣẹ̀lẹ̀ yìí àti bí àwọn kan ṣe fi òfin sọ́wọ́ ara wọn. Alukoro ọlọ́pàá Niger sọ pé ìwádìí ti bẹ̀rẹ̀ láti mọ àwọn tó lọ́wọ́ sí ìpànìyàn yìí. Àwọn yóò mú wọn, wọ́n sì fi ojú winá òfin. Ẹ ó rántí pé èyí kọ́ ni ìgbà àkọ́kọ́ tí wọ́n yóò pa èèyàn lórí ọ̀rọ̀ òdì tí wọ́n bá ní wọ́n sọ sí ẹ̀sìn Islam lápá òkè ọya. Lóṣù kẹfà ọdún 2023 ni wọ́n jùkò pa ọkùnrin alápatà kan Usman Buda nípínlẹ̀ Sokoto. Wọ́n ní ó sọ ọ̀rọ̀ òdì sí Ànábì Muhammad. Ṣáájú ni wọ́n sì ti fi irú ikú kan náà pa Deborah Samuel, akẹ́kọ̀ọ́bìnrin níléèwé ẹ̀kọ́ṣẹ́ àwọn tíṣà Sehu Shagari College of Education ní ìpínlẹ̀ Sokoto. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká, kẹ́ ẹ sì fi èròǹgbà yín sábàlá àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìkànnì jígí alára. Jígí alára. Jígí alára. Jígí alára. Ìkànnì jígí alára 24 bàbá gbogbo.